Everyone, be single. What is Jeremy facing us? What is a show? Ṣé ẹ̀yin wá rí pé ìjà ò dá? Ṣé ẹ jẹ́ kí n sọ fún ọ láti èyí lọ? I mean, láti wákàtí àti òwe lọ, mi ì fẹ́ jà mọ́ nílé. Ọ̀rẹ́ ló dá kí wọ́n bá rí ẹ̀ ṣe. Gbogbo, promise me. You are not promising. Auntie,
ẹ̀rẹ̀ kú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí àmọ́ oníjọ́ tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ níbo gan-an lẹ wà. inú ilé ni mo wà. Shut up! wọ́n níjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ibo ló wà sọ fún wa ní pàtó. àǹtí Sùlí ṣe rí àwa ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú la jẹ́ o ẹ fọkàn balẹ̀ níbo gan-an lẹ wà. inú ilé ni mo wà. àti wípé ṣe bẹ́yìn lẹ́ ń so oúnjẹ fún wọn nínú ilé kí ló dé tá ìjẹnu oúnjẹ náà. ẹsẹ̀ ìyàkọ̀ mi lóòótọ́ tilẹ̀ tọ́lọ́run mi ni mò ń so oúnjẹ ṣùgbọ́n níjọ́ náà mo wà ní kísìnì mo ń dáná oúnjẹ níjọ́ náà màdàmú wá wọlé èèyàn àti fi ká mo wá ní pé kí n mọ ọlọ́pàá wo so oúnjẹ níjọ́ náà pé àṣefẹ́ láwọn fẹ́ ṣe lálẹ́ ẹjọ́ náà ni mo wá bóde. kí ló dé tá ìjẹnu oúnjẹ náà. kí n mọ̀ parọ́ kí n mọ̀ jalè ní ọ̀sán ọjọ́ náà àṣàrò tá a sì sẹ́kù ìwọ̀n afẹ́ kó wéèsì ọba ní kí n jẹ́ ni mi jẹ́ sẹ́wárí tílẹ̀ ẹjọ́ náà fi sú báyìí kàkàkà nínú mi rí báyìí ní ojú ń jẹ́ ń bẹ̀ mọ́ àmọ́ gàrí pé yóò lè sin lọ́ọ̀lẹ̀. léyìí tó túmọ̀ sí wípé dájúdájú ìwọ ló fún wọn ní májèlé jẹ ni ò jẹ́ kó jẹ nínú oúnjẹ yẹn àbí kó o lè bá jogún lé wọn àbí. irọ́ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀. ìwádìí fi yé wa wípé ẹ̀yin lè fi májèlé sínú oúnjẹ. ta ló sọ bẹ́ẹ̀. Tafani. mo fura náà bọ̀dà tàpá àti ibi tí ẹ fẹ́ báyọ̀ rè nítorí pé wọ́n ti kọ́ létí mi páwọn ọ̀fẹ́ mi tí wọ́n gbà fún wọn. dẹ́nẹ́sán brata fakọ brata fani ẹ̀wọ̀n ló máa kú sí. mo rántí kinní kan jọ náà mo wà ní kíṣì ni mo ń dáná oúnjẹ màdàmú wá dé yún àti fika mo wá sọ wípé kí n bóde pé àwọn làwọn ò sí oúnjẹ lálẹ́ ẹjọ́ náà mo ti ẹ̀ ṣe kọ́kọ́ pé torí wọ́n wúlò sí mi mo ṣàjàgbé mọ́ mi pé n bóde mo ṣàbòde mo wá ṣe ń jẹ lọ mo wá rántí pé ọ̀ka tí ẹ fún mi mo gbàgbé rẹ̀ sí kíṣì ni mo wá padà wá mo wá yípo gbọ̀nà yín wíńdò ilé ìdáná mo kàn rí pé màdàmú mú kinní kan lúbúlúbú òde nù bébà mo wá bù mo bù sínú ọbẹ̀ ni ṣùgbọ́n mi ò mọ̀ bóyá iyọ̀ ní tàbí mágí o. ṣé tí madam bá dúró báyìí tí wọn náà dúró báyìí o lè sọ tó ń sọ lójú ẹ. wọ́n sọ. wá gbọ́ títí ìwádìí fi máa parí o gbọ́dọ̀ yẹsẹ̀ ní agbègbè yìí rárá tó o bá yẹsẹ̀ ó léwu òun wọn ṣe. ìṣẹ́jú márùn-ún láti bá wọn sọ̀rọ̀ nítorí pé wọn ò ní òkú láti sọ̀rọ̀ rárá tí dókítà bá ẹ mọ̀ pé wàhálà ni. ẹ ṣe. madam báwo ni ara yín madam a ní fura sí lè ṣe irú ìjàpá burúkú báyìí fún mi. ní ìfurasí kẹ̀kọ́ àti wípé ní alẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ ta ní sí oúnjẹ tí ẹ jẹ àti wípé ta ní ìbù.
ọmọ ọ̀dọ̀ mi náà ló máa ń ṣe oúnjẹ ká máa jẹ òun ló sì òun tó dẹ̀ ń sáré. madam ọmọ ọ̀dọ̀ yín ló ṣe òun náà ló sáàbọ̀ kí ni ó fa àṣefí alẹ́ ọjọ́ náà. àti wípé kíní lúbúlúbú tí ẹ bù sí oúnjẹ ní alẹ́ ọjọ́ náà ìyẹn túmọ̀ sí iyọ̀ àbímádùn. ṣé o ti wá rí wípé kò sí ẹ̀sùn lẹ́yìn àpò báyìí dájúdájú ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn you are under arrest. àǹtí aláìgbọràn ọ̀rẹ́ fún ọ bàbá fún ọ ọ̀rẹ́ fún ọ ò gbọ́ kí ni o àgbọ̀kọ̀ lórí. àṣẹ ìfẹ́ orí mi máa jẹ́ ń jà àṣẹ ìfẹ́ tó máa já sí àṣẹ ikú. àṣẹ ìfẹ́ orí mi máa jẹ́ ń jà àṣẹ ìfẹ́ tó máa já sí àṣẹ ikú. Obama ti ṣe. last statement tó sọ tó ní bóyá ṣe kàn ṣe abortion dóò ní ìfọwọ́sí o àwọn tó bá jẹ́ pé abortion ló máa lè keep relationship àti ẹ̀ why not agbègbè ṣe o kò ń ṣe bóyá ó wá láti nínú mi o àmọ́ tó bá yẹ yẹn ní solution why not. ó já sí pé. àṣẹ ìfẹ́ orí mi máa jẹ́ ń jà àṣẹ ìfẹ́ tó máa já sí àṣẹ ikú. àǹtí aláìgbọràn màmá wí fún ọ bàbá wí fún ọ ọ̀rẹ́ wí fún ọ ògbà kí ni o àgbọ̀kọ̀ lórí. mo ní kí wọ́n máa ronú ẹ máa fọkàn yín pọ̀ pẹ̀lú Ọlọ́run ẹ má ronú kẹ́tí gbọ́ ẹ jẹ́ ká lọ máa ṣiṣẹ́ torí tọ́mọ olórúkọ yẹn bá dé ìdá máa sọ ẹ jẹ́ ká lọ ẹ lọ ẹ jẹ́ ká lọ máa ṣiṣẹ́.